sí gómìnà wà ohun tí a sọ fún aráyé lọ́sàn-án yìí ó jẹ́ ohun ìyàlẹ́nu gómìnà Adeleke ilé ẹjọ́ tó gbà tó fi di gómìnà ilé ẹjọ́ òun ló dá ẹjọ́ fún wa ilé ẹjọ́ òun ni kò fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu àìgbọ́ràn sí ilé ẹjọ́ ó ti di lemọ́lemọ́ gómìnà yìí à ń sọ fún gbogbo àgbáyé kó má da Ọ̀ṣun rú o ilé ẹjọ́ tó ń pè ní court of appeal wọ́n ti dá ẹjọ́ ṣùgbọ́n gómìnà Adeleke àti àwọn òṣìṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn commissioner for information wọ́n yí ẹjọ́ ní àtorípòdì wọ́n pariwo sí aráàlú wọn láwọn ò ní lọ àwọn kọ̀ òfin ló lé wọn bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ wọ́n máa lọ wọn gbọ́dọ̀ dé káńsù nítorí pé òfin ti sọ fún àwọn alága ẹgbẹ́ APC tí ẹ̀yin ará ìlú dìbò yàn ní 2022 pé kí wọ́n padà nítorí pé ọ̀nà èrú ni gómìnà Adeleke ló fi lé wọn lọ. Ilé ẹjọ́ tó jẹ́ ilé ẹjọ́ gíga ní ti Òṣogbo ó dá wa lẹ́jọ́ gbà yẹn pé irọ́ là ń pa o káwọn alága wa máa lọ́lé. Ilé ẹjọ́ yìí náà ni gómìnà Adeleke ló ní àwọn fọwọ́ sí nǹkan tí ilé ẹjọ́ sọ òun fi lé wọn lọ́lé. Gẹ́gẹ́ bí gómìnà Oyètọ́lá ń gbà yẹn mínísítà wa tó jẹ́ èèyàn ọlọ́run èèyàn jẹ́jẹ́ tí kò fẹ́ wàhálà ṣe la gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ adélé ẹjọ́ kòtẹ́milọ́rùn a béèrè fún àwọn nǹkan tí a fẹ́ a sọ fún wọn pé ẹjọ́ tí wọ́n dá nílé ẹjọ́ àkọ́kọ́ l'Óṣogbo kí wọ́n bá wa dànù a sọ fún wọn pé àwọn alága wa a ní kí wọ́n dá wọn padà àti councillor àti vice ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní gbogbo tẹ́ ẹ béèrè ó ní àwa sì fọwọ́ sí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí lọ́ọ̀yà amòfin tí kò mọ òfin tí n tó máa jẹ kò tí bá tó máa jẹ́jẹ́ tí ó torí ẹdẹ tó bá ọ̀dẹ̀ jẹ́ wọ́n máa mú ọ̀rọ̀ yìí wá ṣe ní àdóríkodò ṣùgbọ́n àwa ò sí nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ ti gbọ́ nǹkan tí lọ́ọ̀yà wa sọ legal adviser to the party straightforward even the deaf the blind they can see àwọn tí etí wọn di gan wọn ti mọ̀ ní Ọ̀ṣun pé n tó ń ba gómìnà Adeleke lẹ́rù nìyí o 1,500 teachers tí wọ́n lé lọ wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ tó local government. Health workers tí wọ́n lé lọ over 2,000 ẹ kú oríire l'Ọ̀ṣun ẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn alága yìí á máa san owó yìí àtọdún tó ti lé yín lọ wọn lè gbàyàn mí síbẹ̀ ẹ má bínú ẹ̀yin Ìjẹ̀ṣà àtàkùmọ̀sà ìfísì tíjà ẹyọ kan mo tẹ̀ gbọ́ pé tíjà nǹkan ti lọ gbogbo local government ṣé bá ṣe fẹ́ ṣèjọba nìyí pẹ̀lú òbítíbitì owó tó ń wọlé kò ṣègbà yìí nìkan ni gómìnà Adeleke ń jà o láti bẹ̀rẹ̀ ló ti jà o ẹ̀yin HLA ó yẹ kó yẹ yín jù bẹ́ẹ̀ lọ gbà tí Supreme Court dá ẹjọ́ pé local government ní autonomy gómìnà Adeleke wà lára àwọn gómìnà tó lé ilé ẹjọ́ páwọn ọ̀fẹ́ autonomy local government Attorney General ló lọ ń fa ilẹ̀ o Attorney General ló ń fa ilẹ̀ kò sí Attorney General Ọ̀ṣun òkè ń dá sí kò yé wa ọ ẹ̀yìn ayé ẹgbà wa o bí ọmọ ẹgbẹ́ wọn kọ́ bá fọ́ ọmọ ẹgbẹ́ wa létí tabala lọ kóòtù Attorney General alóhùn take over ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ wọ́n fẹ́ yí mọ́ Oyètọ́lá ni tán bá lè ṣe ìjọba kan provide security fáwọn alága táwọn èèyàn yàn tí wàhálà bá fi ṣẹlẹ̀ kán lọ resign kan fi gómìnà lẹ́nà iṣẹ́ tí wọ́n ní láti provide security àwọn ni number 1 security officer of the state ṣùgbọ́n kára fẹ́ yí mọ́ Oyètọ́lá ìgbà táwọn lọ tí Oyètọ́lá sọ pé ní kóòtù àkọ́kọ́ tribunal wọ́n ní Oyètọ́lá ló win ní 2022 àwọn Adeleke lọ sí appeal ni Oyètọ́lá ò win sábà wọn jà ní
ṣe la gba Supreme Court lọ Supreme tún dá wa lẹ́jọ́ ó ní Oyètọ́lá ó ní kò jẹ tí a bá wọn jà ní ẹ má jẹ́ kí àwọn tí wọ́n ń bá gómìnà yìí ṣiṣẹ́ kí wọ́n ṣì lọ́nà tí ò bá tiẹ̀ yé wọn ó yẹ kó yé àwọn kan tá a mọ̀ pé wọ́n rán nílé ìwé ó yẹ kó yé wọn. mi ò gbọ́ rí níbi tẹ́yà ti mú òfin lórí ṣebí lọ́ọ̀yà ló sọ̀rọ̀ tẹnu ẹ̀ dásáká yìí a ní wọn tán pọ̀ mo ṣe program kan lọ́sẹ̀ yìí wọ́n ń pè wọlé ẹ wo nọ́mbà kìíní kọ̀ọ̀tọ̀ ní kí ló kà pẹ̀lú yẹn wọ́n ní appeal allowed kí lẹ béèrè fún ẹ̀dá àwọn alága wa padà ẹjọ́ wo ló tún kún díẹ̀ wọ́n á ní APP kí ló kà wá pẹ̀lú yẹn wọ́n fáìlì ẹjọ́ wọn continue ẹ̀ kọ̀mídà but as at today appeal court ó ti dá ẹjọ́ ẹ̀yin HLA ẹ má nǹkan tí wọ́n sọ lóyìnbó nìyẹn nǹkan tí ó kàn yín ẹ má kí ọmọ ara yín sí láìpẹ́ iná arí fọ́nrán kan tí nọ́gẹ́tì á máa ló fi síta kò tí ẹ fi tí ẹ bójú ó tún wá wípé láéláé ẹgbẹ́ APC àwọn ò fẹ́ kó wá téèyàn bá ti jẹ dòdò kò lè ṣòdodo ẹ sọ̀rọ̀ ẹ má pàdú ìjẹ́ ṣé bá nǹkan náà yẹn síbẹ̀ ẹ ṣiṣẹ́ ìwòsàn ẹ̀kẹ́ ṣe HLA ẹ má ṣe òṣèlú o a ti gbọ́ tẹ́lẹ̀ pé gómìnà fẹ́ sọ pé ò declare holiday ọ̀sẹ̀ kan mo rò bá tún ti lọ wo òfin ẹ pé ìdíwò la máa sọ fún ọba àti declare holiday bọ́bá tún dá padà bọ́bá tún lọ pé bàbá tún rí ti NLC látúrí lọ́ní safety ìgbà tá à ń dìbò ní 2022 tí wọ́n ń pààyàn nílé sá sí NLC ìdáṣẹ́lẹ̀ wọ́n ṣe kéde àbí wọn àpàyàn lóṣogbo yìí tí wọ́n dáṣẹ́lẹ̀ yìí ó sì tí wàhálà kan tó tiẹ̀ wá sí àrọ́wọ́ òṣèlú nínú tẹ́ẹ̀kọ́ o àti rí ọwọ́ òṣèlú ń bẹ o ẹ má jẹ́ kó lóṣèlú lóyìn o àwọn alága yìí ọ̀gá náà jẹ́ fún yín ní káńsù ẹ̀dẹ̀mọ̀ páwà yìí ṣe ọ̀gá onílé lemọ́lemọ́lemọ́ ẹ cooperate pẹ̀lú wọn wọ́n bá débẹ̀ wọ́n pè é sí pàdé ẹ̀dẹ̀ sọwọ́ báyìí gbogbo ibi tó wá lọ wọ́n lè béèrè lọ́wọ́ yín o tọ́ra àníyàn ní autonomy wá o ìtẹ́ ẹ̀ tí ì ná ẹ̀ sọ ibi tó wá o ìtẹ́ ẹ̀ bá ti ná wọ́n lè béèrè o ẹ̀ má lọ àdúgbò o ilé ìwòsàn agidi ọ̀rọ̀ Adeleke ẹni lọ gba stay of execution tó bá fún yín àwa tẹ̀ lófin ẹni lọ Supreme Court tó bá ní tó ṣe ní appellate court tó dá àwa tẹ̀ lófin ṣùgbọ́n kẹ́ wá ní jàgídíjàgan ẹni Oyètọ́lá kò jẹ́ kí commissioner gbọ́ ti yín director DSS gbọ́ ti yín civil defence gbọ́ ti yín bọ̀ wọ́n gbọ́ ti yín gbà tẹ́yìn gbàjọba àbí wọ́n gbọ́ ti yín gbà yẹn wọ́n gbọ́ wọ́n tẹ̀lé òfin gbà yẹn ṣùgbọ́n ń sìn bẹ́ẹ̀ wá tí ẹ wá rí pé bóyá ẹ rí bẹ́ẹ̀ wọ̀ ẹ wá ní Oyètọ́lá kọ̀ wọ́n ń ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí òfin ṣe sọ àwa ò lè bá yín jà àti nínú yín tó ní ọba bí wọ́n dá tó bẹ̀ kan lọ títọ́ọ̀gì ni wọ́n kó lọ ní o bí òògùn ni wọ́n lù wá nínú nígbà tá a bá jọ débẹ̀ àjọ máa wò àrínú yín tó lò máa lo pankẹ́rẹ́ àwa ò lè jà wọ́n gentlemen of the press Ọ̀ṣun di ọwọ́ yín ẹ má jẹ́ kí wọ́n fi ẹ fọ́lọ̀ nǹkan tí ẹ rí gẹ́gẹ́ bí òfin ẹ má rìpọ́ọ̀tù nǹkan ẹgbẹ́ lágbájọ́ ya bá wa kọ́ báyìí no ẹ̀yin náà lè kàwé náà kò sí olódo kan tó jẹ́ journalist mi ò dẹ̀ mọ̀ olódo kan tó jẹ́ lọ́ọ̀yà mo sì ń rí lọ́sùn díẹ̀díẹ̀ ni ọlọ́run á ṣàánú fún wa o ẹgbàá wa o Inspector General of Police the Director General of DSS Director General of Civil Defence we are calling on all of you